mo ti ní ìfẹjọ́ MC sùn tẹ́lẹ̀ náà bàbá wa dókítà ń fẹjọ́ wọn sùn wọ́n ṣe bẹ́ẹ̀ náà ní last mọ̀tàmọ́rò tí mo wá mo náwó tẹ̀ máa ń wò dá mi lóhùn wọn sì fẹ́ títí ma kó ń dòró bọ̀ tóró kù díẹ̀ lára mi ó kù díẹ̀ mo ń wá àrùn bẹ́ẹ̀ pé ń lọ bá dókítà fún ara mi pé mo fẹ́ sọ̀rọ̀ mo ti náwó lẹ́ẹ̀márùn wọn ò tó pè mí lọ́dún yìí o wàláyé mo ń bẹ lórí ètò PhD mi àmọ́ ẹ̀kọ́ tí mo máa rí kọ́ ń bí ó kọjá kí mọ̀ máa wá last time tí mo wá ó change many orientation ẹ wò nísìn nǹkan kan bẹ lára mi kọ́ ló ń dákun kó má gbà bí mo ṣe bí ma torí ó ti confuse mi pẹ̀lú tí mo gbọ́ lẹ́nu àwọn bàbá wa ń bí báyìí èmi máa ń sọ pọ́ mọ́ mi kankan òun fẹ́ kọ́ lọ́n jó dórí ipò mo ti sọ ní alcohol mi rí táyà jẹ́ mọ́ mi mo ní tí mo fẹ́ nù kí ni reason nǹkan fi ń darí ètò yẹn ibi bẹ́ẹ̀ la wá wà nǹkan fi ń darí náà ń ká wa la à sì ń rí à ń gbà à ń bọ̀ pọ̀lọpọ̀ wọn ṣe fa èṣù gidi ní bẹ orí àpótí tẹ̀ ń pèpè sí èṣù gidi ni wọ́n fi ń darí ẹ̀ èṣù tó confam so ẹ dákun mi ò lọ́rọ̀ tó gùn púpọ̀ ọlọ́run kó bá wa sẹ́yìn lẹ́sìn bàbá dókítà ọlọ́run kó má fi sílẹ̀ ọlọ́run kó gbà ní ọwọ́ yín ẹ̀ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ní agbára mo tó bá fa màrúfù mo ní mo fẹ́ wá àmọ́ yóò wá fẹ́ gbà mí bó ní ṣèṣe mo wá rúnra mo ní òun wà kódà bó ṣe pé sátọ̀dẹ̀ nìkan tí ń lè padà ní Sunday on Monday mo ní presentation tí mo fẹ́ ṣe táwọn ọ̀gá sì ń retí mi àmọ́ mo kọ́lákọ̀ọ́ni náà ti fi ṣe wàláhì ni mo fi rúnra wá mo máa ń sọ fún ẹ̀rọ ayélujára pé ẹ dákun dókítà wàá pè mí àti dọ̀rẹ́ báyìí sẹ́ńtì ni pé kò rí sáwàdà má ayákùnrin làmúdákàlẹ̀ àtẹ̀mí agbẹ́ni tẹ́ǹtì wá sí i gbogbo ẹ̀yin bàbá ẹ̀dá kọ́ lọ́wọ́ sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ gbogbo yín làá máa pè wá dọ̀ wá làá máa pè wá dáadáa mo ti sọ ní mùtámọ́rù tó lọ náà ibi odò tẹ́ǹtì wá sí i odò tó lágbára ni o odò tẹ́ ní kálọ̀ máa wò yìí tẹ́ ń pè wá sí i odò tó lágbára ni o agbẹnìkan wà ń bẹ tẹ́mi ò tí gbọ́ látàárọ̀ tá a ti ń ṣe màádọ́ra fún wa gbogbo àwọn màṣáyé wà ní orí ìjòkó kí lágbẹ́rin náà tẹ́ ẹ bá ń tì wá sódò yìí ẹ bá wá kírètì àtàwùjíwò àsálìm fún àwọn tẹ̀yìn àpẹ́kán lọ sí ọ̀pọ̀lọpọ̀ ń débẹ̀ tán pẹ̀lú súnà wọ́n dídàkudà ní o bí mo ti dúró yìí mo lè dákọ̀ mẹ́ta tó jẹ́ pé bí mo ti dúró yìí mo ní máa pè wọ́n bí mọ̀nyẹ́ ni wọ́n kódà àwọn kan bẹ́ẹ̀ Mádínà náà ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti parí mo dé Mádínà mo ń bá àwọn kan sọ̀rọ̀ bí tí mo fẹ́ ra àwọn kankan àwọn ń júwèé fún mi pé sí mo mọ lágbájá ń fẹ́ máa dákọ̀ láwọn àtòkèlè àwọn ọmọ ìyá lókè lọ́mọ ní dáadáa ni àfa ńlá ni kódà kó a ní Mádínà ó darapọ̀ máwọn tẹ́ ń yóò ti dàkúdà o súnà ti jòrò ó ti jòrò lára rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ a tún máa wá sọ̀rọ̀ àlùkọ́nà àwọn tẹ́nìkà lọ ọbẹ̀ yìí tó ń tí bàbá sí lówó tó owó ìtọ́lọ́wọ́ mi o bí wọ́n bá tún fi owó hàn olówó wọ́n bá tún fi owó hàn tó ní owó ọ̀kẹ́jọ́ àwọn tún jẹ́ kí òṣèjú bá ṣe lọ pé yóò ṣe kíni yóò ṣe lọ ẹ dákun báwo la ṣe do proper orientation lágbàrin yìí àwọn tẹ́ǹtì wá sí yìí tó ọtún bùkátà bá ṣe débẹ̀ tá a tún ní ìyàkúyà o tí ń tẹ́ wá fẹ́ àchífù wá ní ṣẹ́kínní tí ò ní jáde mọ́ o agbọ́dọ̀ kíyèsí àárín yẹn o Olúwa kó gbà ní ọwọ́ wa kó gbà ní ìbádà lọ́wọ́ yín àtàwọn gbogbo àwọn náà wassalamu alaikum warahmatullahi wabarakatuh.